Orúkọ mi ni Omidan Ọlásóyèrà Ìbírónkẹ́ ọmọ olówó ń yọ̀. Mo lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Mayflower School Ìkẹ́nnẹ́. Ibẹ̀ náà ni mo ti ṣe secondary school. Wọ́n á lọ sí Ọlábísí Ọ̀nàbànjọ University láti lọ study English art. Tí àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe ó jẹ́ lórí rédíò ní Top Radio. Mo lọ sí radio school láti lọ kọ́ bó ṣe ń ṣe production àti bó ṣe ń sọ̀rọ̀. Abájá ti kọ́ sọ́bà yẹn wọ́n máa rán wa lọ sí ilé-iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kan pé ká lọ ṣe IT ọ̀sẹ̀ kan tàbí ọjọ́ mẹ́ta. Ìgbà tí èmi débẹ̀ wọ́n fún mi níbì kan mo sọ pé kò wù mí pé ibi tó wù mí ni Top Radio. Wọ́n wá fún mi lẹ́tà pé tí n bá lọ síbẹ̀ tó bá ti lè gbà mí o pé kì í ṣiṣẹ́ níbẹ̀. Ìgbà tí mo wá débẹ̀ mo wá sọ fún wọn pé mo fẹ́ wá ṣe IT. Mo wá wọlé lọ bá ọ̀gá tó wà ń bẹ̀ pé lóòótọ́ IT ọjọ́ mẹ́ta lọ ní kí n wá ṣe ṣùgbọ́n ó wù mí láti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pé wọ́n tẹ̀ ní fún mi lówó pé mo fẹ́ máa ṣiṣẹ́ fún wọn. So ìgbà tí mo débẹ̀ tí mo parí IT mi mo wá padà lọ síbẹ̀ iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe ni pé kí n máa kọ script kí n máa kọ question fáwọn guest tó bá ń bọ̀ fún àwọn kí n máa kọ script fún àwọn presenter tó ti mọ̀ iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe nìyẹn. Bí mo ṣe jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni mo tún ṣe jẹ́ òǹkọ̀wé. Ìwé kan ni mo kọ tí ẹni tó ní iléeṣẹ́ Orísun tí ó kà. Ibẹ̀ ni wọ́n wá ti lù mí lọ́gọ̀ ẹnu wípé iṣẹ́ tó kọ yẹn ó kọ dáadáa o. Mo rò pé ẹni tí mo ti ń gbórúkọ tipẹ́tipẹ́ yìí tó jẹ́ pé àmọ́ mọ̀ pé táwọn kan bá kọ iṣẹ́ báyìí wọ́n wá sọ pé èmi náà mọṣẹ́ kọ mo wá dúpẹ́ lọ́wọ́ pé ẹ̀yin ṣe gan-an wípé ẹ fẹ́ràn iṣẹ́ tí mo kọ. Lọ́wọ́ ní pé kí ni mo tún ń ṣe bá ní màá máa sọ̀rọ̀ lórí rédíò pé mo ti ṣe iṣẹ́ TV nígbà kan náà rè lórí àwọn tẹ́lì kan. Wọ́n wá ní pé nípò dá pé nípa iṣẹ́ tí mo kọ yẹn àwọn fẹ́ bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi pé kí n wá o. Bá dẹ̀ wà nígbà tí mo dé bí mo ṣe wọlé náà ni arákùnrin kan wọlé pọ̀ ní Mr. Bimbo ebi ò dẹ̀ mọ̀ wọ́n bó ṣe ju ọ̀rọ̀ sí mi nìyẹn aṣábẹ̀ sí ní sọ̀rọ̀ èmi dẹ̀wọ̀n condition ni wọ́n ń ṣe fún mi. Gbàtà wá sọ̀tàn lọ́wọ́ ní Bimbo báwo ló ṣe rí ọmọ yìí sí ṣé ó yẹ tẹ́lẹ̀ o lọ́ba ní audition pé ó dà lọ́ba ní ó dà ṣé mo nífẹ̀ẹ́ sí láti ṣe iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí tẹlifíṣàn mi ní gbogbo ẹjọ́ ni ẹjọ́ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọmọ tẹlifíṣàn ni mí ní pé gbogbo ẹjọ́ ni ẹjọ́ mi ò pé mo lè sọ lọ́ba lè dà pé kí n tún padà wá fún second audition kí wọ́n gbé kámẹ́rà tó fi lójú o wọ́n wò bóyá ojú mi máa da nínú kámẹ́rà tó dẹ̀ mọ̀ kí gbogbo àwọn tẹ bá rí nílé iṣẹ́ Orísun ojú wọn máa ń yẹ yìí ó máa ń ga nínú kámẹ́rà àgbà tí mo dẹ̀dẹ̀ náà tàbí ẹ̀túnṣe yẹn náà tọ́lọ́run jẹ́ kó gbà fún wa bá ṣe débi báyìí. Ìrírí mi nílé iṣẹ́ Orísun mi ní sọ pé èmi ti ní púpọ̀ torí pé ẹ̀mọ̀ kí mo ṣẹ̀ṣẹ̀ débí ni ṣùgbọ́n ohun tí mo ti rí níbi báyìí ni wípé ẹni tí ò bá lè fi ebi panú kò lè ṣiṣẹ́ yìí. Èèyàn gbọ́dọ̀ mọ bó ṣe ń fi ebi panú tó nígbà tí ebi á máa pẹ́ báyìí ṣẹ́wárí ó jẹ́ ní director wa àti producer wa Yẹ́misí kò fẹ́ mọ̀ bóyá ebi ń pa ẹ́ àbí ebi ò pa ẹ́ tó bá sọ pé kámẹ́rà roll action bí wọ́n máa ṣe báyìí yìí wọ́n á ní yá rẹ́rìn nígbà tí ebi máa ń pààyàn tó bá ní kí èèyàn máa rẹ́rìn ṣé mo kẹ́ kò jọra wọn ṣùgbọ́n èèyàn máa ṣe náà ni wọ́n wá lè ṣetán kó wá bẹ̀rẹ̀ sí fọwọ́ gbé ẹlẹ́kẹ̀ẹ́ tó ní ẹ bá mi ra lágbájá fún bá mi ra tàmẹ̀dẹ̀ fún àmọ́ lásìkò tí wọ́n tọ kámẹ́rà tẹ̀lẹ́jì yẹn o gbọ́dọ̀ mọ̀ bó ṣe ń fi ebi panú. Ẹ̀kejì èèyàn gbọ́dọ̀ ní sùúrù o gbọ́dọ̀ ní sùúrù torí pé ẹ mọ̀ iná mọ̀nàmọ́ná ń gbà míì ọ̀rọ̀ epo ìgbà míì ẹ mọ̀ ọmọ wa wá iná àwọn aeroplane tó máa ń fò lórí wa wọn ò ní jẹ́ ká ṣiṣẹ́ nígbà míì àwọn nǹkan báyẹn ó lè máa jẹ́ kí iṣẹ́ súyàn so tíyàn bá ti lè ní sùúrù bíbà yìí ti kọ́ mi bó ṣe ń ní sùúrù tẹ́tẹ̀lẹ́ mi ò ní sùúrù tó pọ̀ wọ́n bíbà ó ti kọ́ mi bó ṣe ń ní sùúrù àti bó ṣe ń fi ebi pa ní tẹ́tẹ̀lẹ́ mi ò lè gbà rẹ̀ ṣùgbọ́n nísìn mo ti lè gba tọjọ́ mẹ́ta papọ̀. Àwọn àdójúkọ pọ̀ gan o. Àkọ́kọ́ aṣọ, ẹ̀kejì mọ́tò, ṣẹ́rí. Mo ti sọ̀rọ̀ lórí rédíò bí ọdún 5 lẹ́pẹ́ àwọn tí mo bá sọ̀rọ̀ wọn mọ̀ mí. Ní ìmọ̀ kẹ́mi ò níṣòro, mo máa ṣe bẹ́ẹ̀ ni pé mo níṣòro náà ṣe pé mi ò níṣòro. Bọ́ọ̀ ṣe mọ̀ mí yẹn kò sẹ́ni tó máa pàdé mi títí tó máa sọ pé aṣọ kan ló wọ̀ lánàá, aṣọ kan ló wọ̀ lẹ́yìn tí mo wọ́ kàdà tí mo wọ mọ́tò wọn ò rí mi. Àmọ́ ẹ̀kan péré báyìí tí wọ́n fojú mi wọ̀n ní iléeṣẹ́ Orísun tí mo bọ́ síta báyìí àlẹ́ mi sọ pé mo rí iná Orísun lánàá ó wá ní pé kí n má lè rìn mọ́ ládùúgbò báwo pé àti bá rìn báyìí àti wọ́n máa gbé káàbù ṣẹ́rí yẹn owó ló ná yàn. Ẹ̀kejì ní aṣọ tá bá ti wọ̀ lórí tẹ́lì ó máa jáṣọ tuntun àkọ́kọ́ àti wọ́n lọ́pàá tí máa tún wájú ìṣòro wá wò pé ẹni tó bá rí ẹ lórí tẹ́lì tó bá tún wọ aṣọ ìlọ́rùn ẹ̀ á wò pé ṣáṣọ kan tó ní nìyẹn ni kó wá fi owó iyebíye raṣọ kó tún fowó iyebíye ran kó wá jẹ́ pé òwò lè wọ́ ju ẹ̀kan lọ ẹ mọ̀ pé àdójúkọ tó jẹ́ ńlá ni torí ẹ̀ ní ìparí rìn mọ́tò nísìnyí báyìí mi ò lè wọ dáńfó mọ́ mi lè wọ kíní kan tí bá ti wọ mọ́tò àti mo rí lórí Orísun nínú mọ́tò báyìí gbogbo ọmọ ní ẹ sanwó mọ́tò wa o kíní kan wá ní èrè àlà ń gbá èrè àlà ń pa ìfẹ́rí àwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi àwọn ìyàwó àbúrò mi àwọn náà ti wá dé báyìí tó bá ti dé báyìí kó máa kó aṣọ
ọba ti dán ṣe bẹ́ẹ̀ sì ló lẹ́ẹ̀kan ẹ̀ lè wọ́ mọ́ ẹlòmíì kẹ̀dẹ̀ ẹ̀yà ń pè mí lórí fóònù báwo ni kíníkan lóòrùn ọ̀gànjọ́ à ń gbádùn ètò yìí gan ni o ṣẹlẹ̀ ètò yìí yẹn ó wù yìí kíníkan mẹ́sẹ̀ lókè bí wọ́n fẹ́ gbé ìpolówó ọjà wa ni bàbá gbé àmọ́ mo gbádùn ètò yìí aṣọ tẹ̀wọ́ ẹ̀ ń ṣe lè fún mi báwo pé tọ́ nígbà tá a ti ṣe oṣù kan báyìí tí a ti di ìlú mọ̀ọ́ká kọ́lọ́ ń jẹ́ kó kìkì wa kó lọ sókè òkìkí alájẹ́ òun wá ní kọ́lọ́ ń fún wa àwọn àdójúkọ tí mo rí ni. nípa ti ẹ̀kọ́ kíkọ́ pọ̀ bí báyìí jẹ́ kí n mọ̀ pé èèyàn máa ń ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ torí pé àwọn Yorùbá sọ pé ibi tá a bá pè lórí wọn kì í fi ń tẹ̀lẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àgbàlagbà ó ń bọ́mọdé ṣe ní ìbàyí lè mọ àgbàlagbà yàtọ̀ sí pé Yẹ́misí tó burú jẹ́ dàrẹ́tọ̀ wa àwọn tó kù tó jẹ́ ọ̀gá táwa tẹ̀ tún gbórúkọ wọn ti pẹ́ ta tí ń wò lórí amóhùnmáwòrán ní ẹ̀sìn pé ẹni ṣé mo lè súnmọ́ ṣá ṣé mo lè fọ́ọ̀fún ṣá tó bá dé báyìí wọ́n máa gbà tẹ̀rín wọ́n máa gbà tẹ̀rín àyà tó bá wá ṣe mistake kékeré ká kọ́ pariwo mẹ́ẹ̀ kọ́ jágbe mọ́ àbí kí wọ́n ṣe bẹ́ẹ̀ ní pé òun mọ̀ kankan wọ́n á tún kó ẹ wọ́n á sọ fẹ́ pé ẹ má ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí mo ti kọ́ mi báyìí pé iyì ó wà bí báyìí gan kò dẹ̀ sí àṣà níbí báyìí gbogbo wa máa ń bọ̀wọ̀ fúnra wa èyí tí mo ti kọ́ bí báyìí nìyẹn mo dẹ̀ tún kọ́ nípa bí wọ́n ṣe ń yára síṣẹ́ ó jẹ́ kí n mọ̀ pé èèyàn máa ń jáfáfá tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ń tèmi mo lè lo wákàtí 5 fún makeup ìdí ni pé mo máa ń sweat gan máa ń làágùn gan máa ń láti ní sùúrù bí kan ṣe ń gbẹ kíkejì máa gbẹ wọ́n pàṣẹ mo ní bàtọ́ sọ pé kámẹ́rà 3 minutes to take ní òní choice tí wọ́n bá dẹ̀ ti bínú tọ́ báyẹn báyìí tó bá fárígá tó bá ti di pé wọ́n ń sòyìnbó wọ́n ti bínú tán sòyìnbó ẹ̀ láti lè borí sẹ́ẹ̀tì nìyẹn o mo ti wá kọ́ bọ́ ṣe ń yára sí makeup ní ibi báyìí. ìgbésẹ̀ àtìgbáradì tí mò ń gbé náà ni wípé mò ń gbésẹ̀ láti dáa ju bí mo ṣe wà yìí ìgbà míì tí yóò bá wà ní ìpárò kó òun mọ̀ tán ṣùgbọ́n tí yóò bá tún wá débì kan á mọ̀ pé ìmọ̀ ó lọ síwájú ìmọ̀ òpin síbì kan ìmọ̀ lọ síwájú mò ń gbésẹ̀ mo dẹ̀ ń gbáradì láti máa lọ sí ìdánilẹ́kọ̀ọ́ sí nípa iṣẹ́ tá à ń ṣe pàápàá jùlọ mo nífẹ̀ẹ́ sí láti wà lẹ́yìn kámẹ́rà ní production so èmi náà ń gbìyànjú láti mọ àwọn nǹkan báyẹn àwọn ìgbìyànjú tí mo dẹ̀ ń gbìyànjú ni wípé iṣẹ́ wa yìí àwọn èèyàn máa ń sọ pé iṣẹ́ ayé ni ẹni tó bá ti wà lórí tẹ́lì àwọn ọkùnrin máa ń rò pé bóyá onírànú ni ọkùnrin ò kì í fẹ́ wà so àwọn ìgbésẹ̀ tí mò ń gbé ni pé kémi náà kì í ní happy home kì í settle down kí n wà òkè kí n bímọ kí n lọ́kọ àwọn ìgbésẹ̀ tí mò ń gbé ni àwọn ìgbáradì ní pé kémi náà jẹ́ pé tó bá ti ń gbọ́ gbogbo amóhùnmáwòrán báyìí pé amóhùnmáwòrán kan wà máa dárúkọ mi pé Ọlátórẹrà lè yọ sẹ́yìn nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ mi ní kára wájú kó dé rẹ̀ ni ẹ̀mí rẹ̀ ní káwọn tó ń bọ̀ lẹ́yìn kan má tara wájú ṣùgbọ́n pé tó bá ti ń dárúkọ àwọn presenters tó bá ti ń dárúkọ tẹlifíṣàn báyìí máa ti pé Ọlátórẹrà ọ̀kan gbòógì ló jẹ́ nínú àwọn tó mọṣẹ́ ẹ̀ tó dájú. tipẹ́tipẹ́ mo ní ti máa sọ fún mi pé nígbà tí mo kéré mo ti máa mú brush síwájú tẹlifíṣàn láti máa ka news láti máa sọ̀rọ̀ báwọn ti mọ̀ pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni máa ṣe bẹ̀rẹ̀ nígbà tí mo dẹ̀dẹ̀ tí mo ní mọ́mí o English ni mo fẹ́ ṣàwọn rò pé English ó lọ mọ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn onítọ̀ ó dàbò lọ ṣe èmi tèmi ò wù mí kí n ní iléeṣẹ́ tẹlifíṣàn ká ti máa sọ̀rọ̀ lórí pé àṣà Yorùbá jẹ́ mí lógún gan-an English ni mo study ní school lóòótọ́ ṣùgbọ́n àṣà Yorùbá ó jẹ́ mí lógún gan-an mo wá rí i pé àwọn èwe ìwòyí wọn ò fẹ́ mú àṣà wa lọ́kùnkúndùn ojú ẹ̀ ní pé lórí amóhùnmáwòrán Orísun ẹ máa rí pé ta bá múra a lè múra òyìnbó ká sọ Yorùbá a lè múra tó wuyì ká ṣe irun wa ká ṣe ìkànnà ká tọ́jú kẹ́ ẹ lè fi mọ̀ pé kò kì í ṣe aró oko àbáwọn tó kàwé ló wà lẹ́nu iṣẹ́ yìí àwọn tó kàwé àtàwọn tó mọyì ẹ̀kọ́ wọ́n wà lẹ́nu iṣẹ́ yìí ìdí nìyẹn tó fi jẹ́ pé èdè Yorùbá jẹ́ èmi lógún gan mo fẹ́ ní ilé-iṣẹ́ tèmi jẹ́ pé kò sí nǹkan méjì lọ́mọ àtúnṣe báyìí èdè Yorùbá látòrí news lórí orin èdè Yorùbá lọ́mọ máa ṣe pé a máa export àṣà wa sí ìlú òyìnbó jẹ́ pé àwọn òyìnbó gan fact mo fẹ́ kó jẹ́ pé ilé-iṣẹ́ mi báyìí ní BBC Yorùbá ti máa ṣẹlẹ̀ ṣe mọ̀ pé àwa ni alára àgbà yìí dá àwa gọ́gọ́ lára táwọn tó kù ń gbàdá gbogbo àwọn tẹ bá rí lẹ́nu yìí àti títí September gbogbo ẹ ṣáà gbà fún wa o bó jẹ́ orí 24 hours ní ẹ farabalẹ̀ bó jẹ́ movies ní ẹ fọkànbalẹ̀ ṣé tó bá ti di October kìíní 1st oṣù kẹwàá ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá ẹ wọ́n máa rí àwọn àrà tuntun àwọn àrà kéńgé ṣé láwọn presenters wa tẹ́tí mọ̀ tipẹ́tipẹ́ tó jẹ́ pé wọ́n jọ yín lójú tẹ́ pé ẹ kì í fi wọ́n ṣeré àwọn náà ti wà létí pé wọ́n ti túra mú wọ́n ti ṣe kíni wọ́n ti wà létí gbé fún yín tẹ́ pé àwọn èso àrà tó fẹ́ gbé wá fún yín àwọn ìmúra tó jọjú àwọn èdè tó jẹ́ pé ó jẹ tí ní gbèsè ó wà ìṣọwọ́dà wa tún ta ẹ̀ṣẹ̀ dé náà ẹ mọ̀ pé
àwa tá à ń bọ̀ gan àwa gan wa àmúrere wa in fact ajá wa ó ṣe kí ni ó ti gbéra lẹ́yìn fọkànbalẹ̀ má lọ síbi kankan ẹ lóyà sí wa torí káà náà lóyà sí amóhùnmáwòrán Orísun náà ni kẹ́ ẹ máa wò tó bá ti di October 1st ara kéńgé ara tútù ara tẹ́ẹ̀rí ní tẹ́ẹ̀pẹ́ ẹ máa wò pé ṣé Nàìjíríà wà yìí ṣé èdè Yorùbá náà ni wọ́n ń gbé lárugẹ báyìí ẹ máa wo ọmọ Yorùbá mi máa wò pé ọmọ rèé níbi tí àwọn àwọ̀ tó bá ti ń rí tà àwọn aṣọ tó wuyì àwọn gèlè tó yẹ orí àwọn yẹrí tó yẹ sí àwọn fìlà tó yẹ orí atọ́kùnrin àtọ́bìnrin wa àwọn ara kéńgé tá a máa gbé wá fún yín kò wá ń ṣàrà nípa kò ń ṣèmúra o àwọn program tó jẹ́ pé tí ẹ bá gbọ́ àtọmọdé àtàgbà àtọkọ àtìyàwó pátápátá gbogbo wa pátápátá la máa rẹ́pọ̀ fọ́nbẹ̀ ẹ ṣáà ní ìdí sùúrù.